ìyàwó sí gbogbo yín pátápátá náà ni mo kí láàárọ̀ tòní gbogbo yín ni mo kí pé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ojúmọ́ ire náà ni yóò mọ́ wa o lọ́lá Elédùmarè ojúmọ́ ayọ̀ ojúmọ́ àìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ náà ni yóò mọ́ wa níbi ọ̀rọ̀ ajé wa ẹ bá wà nínú ọkọ̀ tàbí ẹ wà nílé ibi gbogbo tó bá wù tẹ̀sí wò wá ẹ̀yin olólùfẹ́ ìyàwó sí tẹ̀sí wò wá lọ́sàn-án tòní láàárọ̀ àti súnmọ́ gan méjìlá náà nìyẹn àti súnmọ́ aago méjìlá àti súnmọ́ ọwọ́ ọ̀sán náà nù Ọlọ́run bó ṣàánú wa gbogbo yín pátápátá náà ni mo kí lọ́ọ̀rọ̀ tòní mi ò lólódì ẹnìkọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé abala mẹ́ta lètò yìí pín sí abala mẹ́ta lètò yìí pín sí abala lákòókò náà la pè ní ìyìn Ọlọ́run nítorí pé Ọlọ́run nìkan lọ́ba tí gbogbo èèyàn àti ọpẹ́ wa tọ́ sí abala lẹ́kejì náà ni a ó ti mọ bí àlejò wa wọlé lórí kọ̀ní lónìí bẹ́ẹ̀ sì ni abala ẹlẹ́kẹta náà la pè ní wọ́n ní ọmọdé gbọ́ àgbà gbọ́ náà la fi dálé Ifẹ̀ nítorí pé igi kan rèé kò lè dágbó ṣe mi ò lè dá ṣe lórí kọ̀ní lónìí ẹ̀yin olólùfẹ́ mi bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ mọ drop location bí tẹ̀ tí ń wò wá ká máa recognize presence yín lọ́sàn-án tòní ní ká wọlé sí abala ẹlẹ́kejì náà lọ abala ẹlẹ́kejì níbi tí a ó ti mọ béèrè lọ́wọ́ àlejò wa lórí kọ̀ní lónìí ẹ ti mọ̀ rí pé ojú wọn gún régé ojú wọn gún régé gbogbo ẹ̀ ṣáà ń dán mìlì jẹjẹ mo ti sọ fún yín pé kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà láti gbé wọn wá o àti United State of Lagos láti ìpínlẹ̀ Èkó náà ni wọ́n ti darapọ̀ mọ́ wa lórí kọ̀ní lónìí àlejò wa ẹ káàbọ̀ sórí ètò yìí o. ẹ ṣé olóòtú inú wa dùn pé a pè ní ẹyẹ wá sí ẹ̀pọ̀n wa lé láti United States of Lagos ẹ̀dẹ̀ wo pé jẹ́ ká darapọ̀ mọ́ ètò ìyàwó sí ọmọ Olójú Media TV àmọ́ àgbà aládùúrà pé Ọlọ́run apẹ́yìn náà lé o aṣọ àpọ́nlé yín kò ní fàyè lọ́la Elédùmarè kí yín kábọ̀ sórí ètò ilé-ẹ̀kan sí. ẹ ṣé olóòtú. àlejò wa gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ wọn rèé tí wọ́n wò yín tí wọ́n mọ̀ yín tó máa wò pé ṣé lóòótọ́ èèyàn báyìí báyìí ni ìyàwó sí pé wá sórí kọ̀ní lónìí àbí wọ́n tẹ̀ ń dábàárà ni àlejò wa jẹ́ ká ẹ sọ orúkọ yín fún àwọn aráalé tí ó ń wò wá. ẹ ṣé olóòtú orúkọ mi ni Adéwọnúọlá Abíọ́dún ọmọ Ṣópẹ̀lé. ọmọ Ṣópẹ̀lé ìlú ibo ni. mo jẹ́ ọmọ ìpínlẹ̀ Ògùn. Ògùn. wọ́n jẹ́ ọmọ Òdè Rẹ́mọ. Òdè Rẹ́mọ. tí bá fẹ́ kíra mi lélẹ́lẹ́ mo lè lé mi Ọmọláyé Òdè Láfọ̀ṣẹ. Ọmọláyé Òdè Láfọ̀ṣẹ. Ọmọláyé Òdè Láfọ̀ṣẹ. ẹ má fi àfọ̀ṣẹ ẹ má fi súnre fún yàn ni. èrò tí bíi ti bẹ́ẹ̀ yẹ kọ́ ṣùgbọ́n àwọn tó bá ń wò tó bá jẹ́ ọmọ Òdè ni wọ́n àbí tó jẹ́ àwọn ọmọ Rẹ́mọ wọ́n á ti mọ̀. àwọn ló máa yé dáadáa. àwọn ló máa yé dáadáa. akínyìn káàbọ̀ lẹ́ẹ̀kan sí ó fi hàn ojú pé ẹ mọ̀lé ẹ délé ẹ ọmọ ìjìnlẹ̀ Yorùbá ni. bẹ́ẹ̀ni. ṣe tún lè kíra yín dáadáa sí kẹ́kì síwájú. ẹ bá ní kí n kíra mi àmì sáà mọ̀ pé màámi a máa pè mí ní ọmọ ẹni àfipè bí. ọmọ ẹni àfipè bí. ṣùgbọ́n mi ì ní sọ̀túnmọ̀ ẹ̀ ṣùgbọ́n máa tú bóyá kí n yálò ní tọ̀dọ̀ tí yín náà pé bóyá ọmọ tí ó bá fẹ́ wọ tó bá fẹ́ sọdá express yàwó. ẹ máa sanwó ìyẹn ẹ fẹ́ yálò ni ẹ máa sanwó ìyẹn. ẹ ṣe olóòtú. ó túmọ̀ sí pé ẹ̀tọ́ mọ́ bíi Ìjẹ̀bú ó dàbí nípa àwọn ibẹ̀ yẹn náà Rẹ́mọ ok Rẹ́mọ tún yàtọ̀ sí Ìjẹ̀bú. wọ́n máa ń sọ mo rò bẹ́ẹ̀ mo rò pé bí wọ́n ṣe pín in terms of zone bí Ẹ̀gbá ṣe wà tí Yewa wà Ìjẹ̀bú wà Rẹ́mọ wà so mo rò pé bó ṣe rí nìyẹn ṣùgbọ́n Ìjẹ̀bú náà la pèrà wá ṣá. Ìjẹ̀bú ẹ̀sìn tọmọ Ìjẹ̀bú. bẹ́ẹ̀ ni torí Ìjẹ̀bú èdè Ìjẹ̀bú là ń sọ. ṣé mo rí kí Ìjẹ̀bú. ẹ má jà lọ bẹ̀ olóòtú. ká má lọ bẹ̀. ẹ má jà lọ bẹ̀. nínú ọmọ Ìjẹ̀bú gbogbo yín pátápátá náà ni mo kí ẹ̀yin ló máa láré ọmọ Àwùjalẹ̀ ọmọ Awórójò òjòyè ọmọ Alágẹmọ Ògún wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ
ògògò mọ́gà wọ́n ní ọmọ adìyẹ bà lókun aró òrókùn aró òrádìyẹ ọmọ òun ṣe ní ọ̀yọ̀yọ̀ ọ̀yọ̀yọ̀ máyọ̀mọ́ òun ṣe ní òlè pani ọmọ dúdú ilé ọmọ bẹ́ẹ̀ ń sè níjọ́sí wọ́n ní pupa tó kúkú mọ bẹ́ẹ̀ ń sè kò sí nílé wọ́n ní ọmọ moríṣu múrẹ́yẹ má máa roko mọ́roko tán ẹ̀yẹ má ti lọ ẹ̀yin lọmọ onígbò má dé ẹ̀yin lọmọ onígbò má wọ̀ Ìjẹ̀bú ẹ̀yin gangan lọmọ èrè lù wá wọ́n ní ẹ̀yin gangan lẹ kọ́kọ́ náwó owó dọ́là kóyìnbó tó kò dé wọ́n ní kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú ńkọ́ owó náà ni wọ́n ní ọkùnrin Ìjẹ̀bú owó náà tún lè sẹ́ wọ́n ní gbogbo nǹkan Ìjẹ̀bú towótowó lẹ bá dé lórí kàn ní lónìí akínyí kábọ̀ sórí ètò ẹlẹ́ẹ̀kan sí àlejò wa inú wa dùn pé a pè yín ẹ wá inú wa dùn gan nítorí pé àwọn aráalé gan wọ́n ti ń rò pé àlejò wa pípé àlejò wo gangan la fẹ́ gbé wá sórí kàn nídé ní bó tilẹ̀ jẹ́ pé ó dàbẹ́ ni pé nẹ́tíwọ̀kì yẹn fẹ́ mọ rí bákan ṣùgbọ́n a ó mọ fi gbogbo ẹ̀ kó lè jọra kọ́lọ́run bọ́ sàánú wa náà ní àlejò wa gẹ́gẹ́ bí àkòrí nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí tí a pè ní ipa èyí tí olóyìnbó ń pè ní impact níwòye ti yín kí la ń pè ní ipa àti pé báwo ni kí ni ìtumọ̀ ipa bó ṣe jẹ́ sí ẹ̀yin ẹ̀rọ pé tẹ́lẹ̀ mìíràn bá mọ sọ tó bá mọ ṣàlàyé nǹkan tí ipa jẹ́ ó tún máa yàtọ̀ báwo ni kí ni ìtumọ̀ ipa kí ni ìtumọ̀ gbólóhùn ipa yìí báwo ló ṣe jẹ́ sẹ́yìn báwo ló ṣe rí sí ẹ̀yin. ẹ ṣe olóòtú tá bá ń sọ̀rọ̀ ipa tí àwọn olóyìnbó pè ní impact bó ṣe yé mi sí ni pé ipa jẹ́ àmì òyí tí mo fi hàn níbi ìpàdé kan àbí láwùjọ kan nílé iṣẹ́ kan àbí ní ibikíbi tí n bá ti bára mi òyí tí àwọn èèyàn tí n bá pàdé níbẹ̀ tí wọ́n á máa fi sọ pé nígbà tí a pàdé lágbájá báyìí àwọn nǹkan báyìí ló ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká wá wò báyìí ẹ jẹ́ ká wò báyìí ipa lè jẹ́ sí dáadáa ó tún lè jẹ́ sídàkejì so tó bá sọ̀rọ̀ ipa kì í ṣe gbogbo ìgbà náà ló jẹ́ sí dáadáa ó lè jẹ́ sí ìdàkejì náà so èèyàn lè wà níbì kan kó nípa sí dáadáa èèyàn dẹ̀ lè wà níbì kan kó nípa sídàkejì. So mo rò pé nǹkan tí ipa tí ó túmọ̀ sí nìyẹn. Mo rí kan fàyọ nínú nǹkan tí ẹ sọ ẹni ipa túmọ̀ sí pé tí ènìyàn bá débì kan bẹ́ẹ̀ pé èèyàn débì kan báyìí kan rí àpẹẹrẹ pé ẹni yìí ó ní kankan tó àmì tí ó fi sílẹ̀ àmì tó fara hàn ẹni yẹn ó débẹ̀ àbí ẹni yẹn ṣe nǹkan yẹn nítorí pé ó ṣe àmì yẹn dẹ̀ wà ń bẹ̀ pé ẹni yẹn ṣe kíní yẹn ṣẹlẹ̀ nítorí pé ẹni yẹn wà ń bẹ̀ ipa nìyẹn ẹni yẹn nípa ní ibi gangan tí ó wà ẹ ṣe àlejò wa ẹ tún sọ ní pé ipa póríṣiríṣi ipa pín sí ọ̀nà méjì ẹni ẹlòmíràn wà tó jẹ́ pé ó lè nípa búburú bẹ́ẹ̀ sì ni ẹlòmíràn lè wà tó lè nípa ipa rere kí nìdí àti wípé ṣe lè bá wa gbégún dáadáa ipa rere àti ipa sí búburú. ẹ ṣe olóòtú màá fi àwọn àkàwé kọ̀ọ̀kan ṣe àlàyé ọ̀rọ̀ mi. Nígbà tí gbogbo wa wà nílé ẹ̀kọ́ bóyá ẹ̀kọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀
àbí yálà ẹ̀kọ́ girama, a rí pé tí wọ́n bá kó oríṣiríṣi àwọn ọmọ jọ, ìpele tí àwọn ọmọ tí a kó jọ tí gbogbo wa fi wà nínú kíláàsì kan náà, ìpele tí ó fi tí ìwé àbí ẹ̀kọ́ fi ń yé gbogbo wa ó yàtọ̀ síra. A rí olùkọ́ míì tó máa rí pé ọmọ míì kì í ṣe pọ́mọ yẹn ò mọ̀, kì í ṣe pé kò ní yé, ṣùgbọ́n ó nílò kó farabalẹ̀ kọ́ àbí kó tẹ̀síwájú nínú ṣíṣàlàyé fún ju tàwọn tó kù lọ kó tó yé. So irú olùkọ́ bẹ́ẹ̀ tó bá rí ọmọ yẹn tó wá fa ọmọ yẹn lọ́wọ́ dání torí pé ó yé, ó dẹ̀ wá ó wá ran ọmọ yẹn lọ́wọ́, ó sì jẹ́ kí ọmọ yẹn realize pé òun lè ṣe nǹkan tí àwọn tó kù náà ń ṣe. Irú olùkọ́ bẹ́ẹ̀ ó ní ipa nínú ayé ọmọ yẹn. Irú olùkọ́ bẹ́ẹ̀ nípa nínú ayé ọmọ yẹn. Tí irú ọmọ bẹ́ẹ̀ bá dàgbà títí tó bá rántí pé nígbà tí òun dàgbà tí gbogbo ẹ̀ dàbí ẹni pé kò ṣeé ṣe, ó ní olùkọ́ kan tó wù ú torí pé òun lè ṣe, òun kàn nídìí láti ṣe ju nǹkan táwọn tó kù ń ṣe lọ ni. Ó dẹ̀ gbárùkù ti òun, ó dẹ̀ ṣe, Ọlọ́run dẹ̀ ràn án lọ́wọ́, òun débi tó ń wà lẹ́nu. Kò lè gbàgbé irú ipa tí olùkọ́ yẹn ní àbí tó kó nínú ayé ẹ̀. Ìyẹn bẹ́ẹ̀, màá lo olùkọ́ yẹn náà fún ọmọ mi tóun náà ní the same challenge. Tólùkọ́ yẹn wá pè sáàárín class tó ní kó máa kọrin fún olódò ràbàtà, tó sọ̀rọ̀ àlùfàǹṣá sí, tó rán sílé, tó tiẹ̀ béèrè pé kí lọ́lọ́run dá, tó jẹ́ kẹ́ ọmọ yẹn rò pé kí ni nǹkan tóun fẹ́ fi ayé ẹ̀ ṣe. Irú ọmọ bẹ́ẹ̀ ó lè wò ó níbẹ̀ yẹn pé ẹ̀kọ́ òun ṣe fóun, kó dẹ̀ délé kó lọ sọ fún bí ẹ pé òun ò ṣe mọ́. Ó ń ṣẹlẹ̀ dáadáa. Àwọn ọmọ míì wọ́n lè sọ pé ìfà ọmọ míì ó lè ṣe rẹ̀ léṣe pé torí pé wọ́n sọ̀rọ̀ àlùfàǹṣá sí. So ipa kan náà nìyẹn. Tí ọmọ bẹ́ẹ̀ bá jókòó jọ̀kan tó wá rántí àbí tó ráwọn akẹgbẹ́ ẹ̀ tí wọ́n tó ń ṣe dáadáa, tó wò pé tó bá dẹ̀ jẹ́ pé mo rí èèyàn kan ràn án lọ́wọ́, sọ̀rọ̀ tó dáa fóun, bóyá òun náà bá dẹ̀ ṣe kiri, tó bá rántí irú ipa tí olùkọ́ yẹn tó kó nínú ìgbésí ayé òun àti bó ṣe fẹ́ dàbí ẹni tó wà lára wọn tó da ìrìn àjò ẹ̀rù, inú ẹ̀ ò ní dùn sí. So tí a bá ṣalábàápàdé ẹni tó kó ipa rere nínú ayé wa, tá bá rántí, inú wa máa dùn. Tá bá ṣalábàápàdé ẹni tó kó ipa ìdàkejì nínú ayé wa, tá bá rántí, ìṣèlú máa ń báyàn jẹ́. So ẹ jẹ́ kí n fi sílẹ̀ bẹ́ẹ̀ lórí. Ó lọ bẹ́ẹ̀ o, ipa tó dáa àti tí ò rẹ̀ àti kejì, ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú okòwò, ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ìgbésí ayé yìí, our lifestyle, ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú our finances, nínú ìṣúná owó. So ó pọ̀, ṣùgbọ́n kí n kàn fi sílẹ̀ nínú ẹbí. So but kí n kàn limit ẹ̀ sí òye tí mo ti fi ṣe àlàyé yẹn. Ẹ ṣeun olóòtú. Àlejò wa, ẹ ṣé gan ni bẹ́ẹ̀ ṣe bá wa gégún. Àlejò àkọ́ tí mo wá fẹ́ béèrè ni wípé ǹjẹ́ ó ṣe ń ṣe kí ènìyàn má kọ̀ nípa rárá? Pé ṣó ṣe é ṣe kí ènìyàn má kọ̀ nípa rárá? Ó ṣe é ṣe. Ní èrò ti tèmi. Kí èèyàn kọ̀ wà ṣá kó mọ̀ nípa. Ní èrò ti tèmi ó ṣe é ṣe. Ìdí tó dẹ̀ tí mo fi rò pé ó ṣe é ṣe ni pé kì í ṣe pé ẹnìyàn ò lè nípa o. Kì í ṣe pé ẹnìyàn ò lè nípa. Òun ni ò kàn fẹ́ nípa. Òun ni ò fẹ́ nípa. Bẹ́ẹ̀ni. Because èmi rò pé kò sẹ́ni
kò sẹ́ni tó wà láyé yìí tí ò lè nípa. Impartation is I will call it a verb now because it's an action. So tí èèyàn bá kọ̀ láti iṣẹ́ ló dàbí kó sọ pé èèyàn báwo ni kí n ṣe ṣàlàyé ẹ̀, èèyàn lè wà níbì kan o bá wọn dá sí nǹkan tí wọ́n ń ṣe, kì í ṣe pé o ò lè ṣe, o kàn má fẹ́ dá sí ni pé ìwà kò kàn mí. Kò kàn mí, èwo ni tèmi. Èwo ni tèmi, kí ni tèmi. So ìwà kò kàn mí ó lè fà kéèyàn má nípa. So bí èmi ṣe rí, bí mo ṣe rí nìyẹn. Ẹ ṣé àlejò wa, ẹ̀yin ará ilé, wọ́n sọ pé ó pọn dandan, ó ṣe é ṣe, ẹ̀jẹ̀ sọ bẹ́ẹ̀, ipò ṣe é ṣe kéèyàn wà kó mọ̀ nípa, ó ṣe é ṣe kéèyàn wà nílé ayé kó mọ̀ nípa. Ìbéèrè náà ní sí ẹ̀yin ará ilé àti sí gbogbo olùgbọ́ wa pátápátá wípé ipa wo náà lẹ́yìn náà ń kó nílé tẹ́ ẹ wà, ipa wo lẹ́ ń kó, ipa wo lẹ́ ń kó láwùjọ, ipa wo gangan lẹ́ ń kó nílé tẹ́ ẹ wà. Wọ́n ní ipa méjì ló wà o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àlejò wa sọ. Wọ́n ní ipa sí rere wà, bẹ́ẹ̀ sì ni ipa sí búburú náà wà. Ipa rere yẹn gangan ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa, ṣé ipa rere ni mò ń kó tàbí ipa búburú? Ó yá ẹ mọ̀ jẹ́ kó mọ̀ rókì láyà gbogbo wa. Àlejò wa ẹ ṣé gan fún ìdáhùn yẹn. Àlejò wa, ǹjẹ́ ènìyàn lè ṣe àṣeyọrí tàbí kí ó tayọ láì ní ipa nínú ayé ẹ̀dá? Ẹ tún sọ, ẹjọ́ yé mi dáadáa. Ǹjẹ́ ènìyàn lè ṣe àṣeyọrí tàbí bóyá kó wà successful, ẹ jẹ́ kí n lò lóyìnbó bẹ́ẹ̀, láì ní ipa nínú ayé ẹ̀dá, nínú ayé ènìyàn kan tàbí méjì láwùjọ? Ǹjẹ́ ó ṣe é ṣe bẹ́ẹ̀? Ìbéèrè yẹn ń sìn olóòtú, ó fẹ́ jọ mọ́ òwe tí mo dáhùn last yẹn, torí pé ẹni tó ṣe máa pàwọn èèyàn kan wà nínú ayé yìí tó yẹ pé Ọlọ́run kẹ́ wọn, ṣùgbọ́n ìlú ìgbésí ayé tó ń gbé ní ìgbésí ayé bámúbámú ni mo yó, èmi ò mọ̀ bóyá ebi ń pa ọmọ ẹlòmíì. Ẹ jẹ́ ká wo láti ibi báyìí, kódà àwọn nǹkan tọ́lọ́run dá tí wọn kì í ṣèyàn, wọ́n nípa. Ó dà pé ẹyẹ kan wà, wọ́n pè ní àkókò àbí nǹkan. Ẹyẹ ó dà pé máa ń fẹnu lu igi báyìí. Ipa kan nìyẹn. Torí pé kí ni kò kàn wà. Tí ẹ bá dé ibi tí ẹyẹ yẹn ti lọ àbí ibi tó lò sí, tí ẹranko yẹn lò sí, tó ti tẹ bá tí ẹ bá níbẹ̀, ẹ bá iṣẹ́ ọwọ́ ẹ̀ níbẹ̀. So ara àwọn àǹfààní tí ipá ní nìyẹn. Even tí àwọn èèyàn ò bá wá sí mọ́, ipa tí wọ́n ti kó sílẹ̀ á wà ńbẹ̀. Wọ́n tún máa tún sọ gan. Wọ́n tún máa tún sọ lẹ́yìn wọn. Wọ́n tún máa sọ lẹ́yìn àrọ́mọdọ́mọ. Wọ́n tún máa fi rán wọn létí pé àwọn bàbá wọn ló ṣe báyìí, àwọn bàbá wọn ló ṣe báyìí. Wọ́n ní ipa nìyẹn. Aláwọn èèyàn tí wọ́n Ọlọ́run má jẹ́ ká kàn wàṣá. Àmín. Gbogbo nǹkan tí èèyàn ní láti fi nípa níwọ̀nba Ọlọ́run ṣe fún wọn. Gẹ́gẹ́ bí mo yẹ sọ lẹ́ẹ̀kan, kò sẹ́ni tí ò lè nípa. Kò sí. Torí pé kí ni, kì í ṣe nípa owó nìkan lèèyàn fi nípa. Irú ọ̀rọ̀ wo là ń sọ fún àwọn èèyàn tá a fi ń gbà wọ́n níyànjú? Irú ọ̀rọ̀ wo là ń sọ fún àwọn ènìyàn la fi ń gbà wọ́n níyànjú? Irú ìrànlọ́wọ́ wo là ń ṣe fún àwọn ènìyàn tí wọ́n bá wa? Ẹni tó nílò 5,000 naira láti fi lè du ẹ̀mí ọmọ ẹ̀, tó dẹ̀ wá bá ẹni tó mọ̀
mo ní kí ìrùn yẹn dẹ̀ máa fi yàn kó máa ẹni tó wá báyìí gan mọ̀ pé òun ní ṣùgbọ́n ó fi ń yàn lójú ó dẹ̀ choose láti má ṣe tí ọmọ yẹn bá kú torí pé ẹni yẹn kọ̀ láti ṣe ìrànlọ́wọ́ tó yẹ kó ṣe yẹn ṣe máa pé ó kú papọ̀ náà ni kò sí bọ́ ẹ máa rántí ẹ̀ tí inú wọn ò ní bàjẹ́ so ó ṣeé ṣe gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ pé kéèyàn ń ṣe àṣeyọrí kó má nípa ṣùgbọ́n a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n ṣe àṣeyọrí tí wọ́n dẹ̀ nípa lọ́nà kan àbí ọ̀nà mi ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà a kì í rí torí pé kì í ṣe gbogbo èèyàn ẹ mọ̀ ayé ti dáyé social media débi pé tabadẹ̀ ń ṣe nǹkan nísìnyí a máa ń gbé kámẹ́rà tì ní ọ̀pọ̀lọpọ̀ ló wá nípa nú ayé àwọn ènìyàn silently tí kì í ṣe aláriwo tí kì í ṣe aláriwo táwọn èèyàn gbọ́ ọ̀tẹ̀ ní mọ̀ ọ̀dẹ̀ ní mọ̀ but they have a huge impact in people's life. So nǹkan tí mò ń sọ ni pé ó ṣeé ṣe kéèyàn wà gbọ́n Ọlọ́run fún ní nǹkan tó lè fi nípa lára èèyàn ṣùgbọ́n òun ni kò kàn fẹ́ ṣe so èmi dẹ̀ nǹkan tí inú mi fi dùn nírú irú ọ̀rọ̀ tá à ń sọ yìí nìyẹn pé gbogbo wa náà la máa wé even èmi tí mò ń sọ̀rọ̀ ni màá tún wúra mi ní pòkè kí ni nǹkan tí mo ní tó yẹ kí àwọn èèyàn tiẹ̀ tó yẹ káwọn èèyàn tiẹ̀ fi nípa láti ara mi tí mi fi wà impactful àbí bóyá mi tiẹ̀ wá tí ìṣètò ni. Ẹ ṣé olóòtú. Ẹ ṣé àlejò wa bẹ́ ṣe bá wa gbégún. Mo lérò pé àwọn ará ilé náà tún wò yín wọ́n ti rí ẹ̀kọ́ kan sí méjì sí mẹ́ta kọ́ lórí ètò yìí lórí ìkànnì yìí. Mo kí yín pé ẹ ṣé gan lẹ́ẹ̀kan sí ẹ ṣé gan lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin ará ilé tí gbogbo tẹ́ bá ti ń wò wá ẹ mọ́ gbàgbé láti mọ drop location bí tẹ́ ti ń wò wá kẹ́tì mọ́ bá wa share fọ́nrán yìí kẹ́ mọ́ bá wa share ẹ̀yin mọ́ gbàgbé pé ẹ̀bùn wà fún irúfẹ́ èèyàn báyìí lónìí ẹ mọ́ bá wa share káwọn olólùfẹ́ yín náà kó lè jàǹfààní wa lórí ètò yìí lónìí àlejò wa kí nìdí tó jẹ́ pé àwọn èèyàn máa ń káràmásìkí èèyàn tó bá yẹ pé ẹ mọ̀ pé ìgbà tẹ́yìn fẹ́ sọ ìtumọ̀ ipa nínú ayé ènìyàn ẹ sọ pé ipa lè mọ̀ jẹ́ nínú bóyá fífúnni ní owó ó lè jẹ́ nípa ọ̀rọ̀ tí sọ̀rọ̀ ẹnu wa ìṣesí wa ìhùwàsí wa ló máa jẹ́ kéèyàn mọ̀ pé ní a fi lè máa fi sọ pé mo nípa nínú ayé lágbájá yìí kí nìdí tó jẹ́ pé àwọn èèyàn máa ń rò pé níní owó fífúnyàn ní owó nìkan ni ipa níní nínú ayé ènìyàn ẹ mọ̀ pé lòmíràn máa sọ pé kò kúkú fúnyàn ní kankan kò sí nǹkan tó fẹ́ kò wúlò fún kankan kò ní wúlò kankan ṣé owó nìkan àti pé kí nìdí táwọn èèyàn fi máa rò pé owó nìkan ni níní ipa nínú ayé ẹ̀dá. Ẹ ṣé olóòtú kọ́lọ̀ ṣàánú wa náà ni ọ̀rọ̀ owó kan pa ṣẹ́dẹ̀mọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo wa tá à ń jàǹbala tá à ń lọ sókè lọ sódò ọ̀rọ̀ owó náà ló ń gbé wa káàkiri ó dẹ̀ ó máa ń rọrùn láti sọ pé gbà pé torí pé mo ti sọ pé kò gbà wàá rí yẹn pé mo ti torí pé yẹn jẹ́ kí ni ó jẹ́ bí àṣehàn lẹ́nu lọ́wọ́lọ́wọ́ láìpẹ́ yìí tó ṣe ọjọ́ ìbí 40 ọdún ẹ̀ kò pé owó fẹ́ anybody torí pé ó ṣọjọ́ ìbí kò pé owó fẹ́ nìkankan ṣùgbọ́n ọmọ 40 ló sponsor ní JAMB àti WAEC so ipa kan nìyẹn sí àwọn ọmọ yẹn wọn ò gba owó bẹ́ẹ̀ni torí pọ́wọ́ wọn kọ́kọ́ lówó dé sí gbogbo skul tí wọ́n ti lọ ṣe àwọn exam wọn yẹn
wọ́n ti lọ sanwó ọ̀hún sí ṣùgbọ́n àwọn ni wọ́n jẹ èrè iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi kópa nínú ayé wọn. So it is not limited to money. Bó tilẹ̀ jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà ká má parọ́ ló tilẹ̀ jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà owó á máa dáhùn sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Bó tilẹ̀ jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbà owó á máa dáhùn sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n torí irú àlàyé tí mo ṣe náà nísìnyí àwọn ọmọ yẹn kọ́ ló gbowó ṣùgbọ́n ọ̀rọ̀ owó sì wà ń bẹ̀. So lọ́pọ̀lọpọ̀ gbà owó á máa dáhùn sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n nǹkan tá a fẹ́ tá à ń sọ tá a dẹ̀ ń tẹnu mọ́ ni pé kì í ṣe gbogbo ìgbà ló ní láti jẹ́ ọ̀rọ̀ owó. Ìgbà míì ájò á máa gba ẹ̀mí ènìyàn là. Ìgbà míì ájò á máa gba ẹ̀mí ènìyàn là. Ìgbà míì doing things the right way saves a lot of situations. Ipa. So ọ̀rọ̀ ipa ó ju ọ̀rọ̀ owó lọ ṣùgbọ́n ọ̀rọ̀ owó wà níbẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ ipa ju ọ̀rọ̀ owó lọ. So kì í ṣe pé tó rẹ bóyá torí pé mo fún yín lówó àbẹ fún mi lówó nìkan. Ṣùgbọ́n àwọn mìíràn tó pé tó bá sì lè di pé bóyá wọ́n fi ọ̀rọ̀ owó sí àwọn èèyàn máa pọ́n wọlé dáadáa. Olówó ló ń bọ̀ yìí o torí ipa ṣé ká sọ pé torí owó tẹ́. Ìyá mi kọ́ lọ máa yọ ọ̀rọ̀ owó kúrò nù ayé wa ẹ̀. Àwọn olórin kan náà ti sọ pé olówó láyé mọ̀ gbogbo làálàá tá à ń ṣe káàkiri torí owó ni. So ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ owó ṣe kókó. Wọ́n bẹ àwọn ìwé mímọ́ kan sọ pé money answereth all things. So. Ẹ ṣé àlejò wa ǹjẹ́ ẹ wá gbàgbọ́ pé àwọn ẹni tí ò ní bóyá àwọn tí ò ní ló ń kópa jù nínú ayé ènìyàn ju èèyàn tó ní lọ? Tábánikà gbégún ní ti ọ̀rọ̀ owó òde ṣé ká sọ pé ẹ mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tí ò ní kó kópa ju èèyàn tí ó ní lọ àti pé kí nìdí tí irú kan bẹ́ẹ̀ fi mọ́ wáyé tẹ́ pé èèyàn tí ò ní rárá ló mọ̀ ń wù láti ó yẹ yín kan tí mo sọ ó wù mí láti ṣe báyìí láti ṣùgbọ́n torí ó fẹ́ ṣe díẹ̀ káàbọ̀ báwo ni kí ni ìdí àti pé tó jẹ́ pé àwọn tí ò ní ló mọ̀ ní ìtara yìí. Èmi ò fẹ́ gbà pé àwọn tí ò ní àbáwọn tó ní lọ nítara yẹn èmi ò fẹ́ gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n màá fẹ́ gbà ní pé ẹ̀bùn ní fífún fún ni o ẹ̀bùn ní fífi fún ni tábàdẹ̀ ń sọ̀rọ̀ fífi fún ni I have said it before and I will say it again. It doesn't have to be your money alone. Your money. Àkókò tá à ń fi sílẹ̀ fún yàn ara ẹni. Time wa. Bẹ́ẹ̀ni. Àkókò tá à ń fi sílẹ̀ fún yàn ara ẹni. Ọ̀rọ̀ yanjú tí a máa gba èèyàn tó máa fi gbé ìgbésẹ̀ tó máa rántí pé lágbájá ló gbà mí lọ́rọ̀ yanjú ìgbòdè ló orí èrè níbẹ̀ ìyẹn náà ó wà níbẹ̀. Tí owó pé a lọ bá ẹnìkan a nílò nǹkan adẹ lọ bá Ọlọ́run dẹ̀ ràn lọ́wọ́ láti ṣe ìyẹn náà ẹyọ kan ni. So kò ń ṣe ojú kan ló wà ó pọ̀ sọ́nà lọ́nà oríṣiríṣi ẹlòmíì lásán presence ẹ̀ torí pé kò wà lákàdẹ́síkà ẹ má bínú pé mo sọ ìbò kò kí ń ṣèmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́. Ẹ sọ méjèèjì papọ̀ kó lè yá. Torí pé kò kí ń ṣèmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ tó bá dé ibi iṣẹ́ kan tí wọ́n bá tí slothfulness bá ti wà nínú department yẹn tẹ́lẹ̀ níwọ̀n bá pẹ́ nìyẹn dé láti head irú department yẹn he will turn things around. Because his personality does not flow with that kind of work atmosphere. It will make ó máa jẹ́ káwọn tọ́jú wọn ṣiṣẹ́ yẹn. It will make them see reasons why they should work in a high spirit.
That is impact, ipa nìyẹn. Ṣé a máa gbé kò fún anybody lówó? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Modus operandi ló kàn change. Báyé ń ṣe bí iṣẹ́ yẹn ṣe ń lọ bóyá fẹ́ kọ́ ṣe torí pé a lè máa ṣe nǹkan kan náà ní ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀ kan náà ká wá rò pé a máa rí èsì tó yàtọ̀. Tá bá fẹ́ èsì tó yàtọ̀ tá bá ti lò báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé irú èsì báyìí la fẹ́ tí ò lè tẹ́ wa lọ́rùn àtúntún wò pé kí ni nǹkan tá a ṣe tá a ṣe dáadáa ń gbà yín àtúntún wò bí a tá bá tún ṣe báyìí àtún rí èsì mi. So ó wà lọ́wọ́ it starts from us as an individual. Ẹni tí ò bá mọ bó ṣe ń fi fún ni tó bá ní gbogbo owó ilé ayé yìí kò ní nípa nínú ayé ẹni kankan. Nípasẹ̀ owó tó ní. Nípasẹ̀ owó tó ní. Ṣùgbọ́n tó bá mọ bó ṣe ń fi fún ni ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí táwọn èèyàn máa jẹ́rìí pé ẹni mọ bó ṣe ń fi fún ni torí pé kí ni wọ́n ní ipa àwọn jẹ níbẹ̀. Ṣùgbọ́n ẹni tí ò ní àwọn tí ò ní náà wà táwọn èèyàn máa sọ fún yín pé ipa tí ẹni kó bí ò ṣe ní òun ṣe kékeré. So it is something that people need to it starts from you. It starts from you when you have it. Tọ́lọ́run bá bùkún ènìyàn tí resources tó wá nídìí láti ṣe then ó máa rọ̀ ẹ́ lọ́rùn láti ṣe. Ṣùgbọ́n tí ò bá ti sí fúnra rẹ̀ tó jẹ́ pé akágbọ́n mi wọ fúnra rẹ̀ yẹn kó ní jù bẹ́ẹ̀ lọ ò ní ṣe. Bẹ́ẹ̀ náà lẹni tó yẹ pé kò ka nǹkan kún àmọ̀rí ìbáàkú ni nǹkan tó bá máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ ó lè jẹ́ pé kó kàn yọjú síbì kan kó dẹ̀ sọ̀rọ̀ yanjú kan níbẹ̀ ló máa jẹ́ kí nǹkan tí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ kó nítumọ̀ ṣùgbọ́n ó máa pọ̀ kò ní ṣe. Ó ń ṣẹlẹ̀ nínú àdúgbò tá à ń gbé àwọn èèyàn kàn tàbí mẹ́yìn pé àwọn nǹkan máa ṣe lọ kò kàn wọ́n. Ó ń ṣẹlẹ̀ nínú ilé ìjọsìn ó ń ṣẹlẹ̀ káàkiri. So ọ̀rọ̀ ipa yìí ó really it's so broad. It's so broad. You can talk about it in socio-economics. You can talk about it in finances, in our businesses. In so much. Ẹ jẹ́ kí n conclude ilé question yẹn. Tẹ́ bá rántí former national anthem kan máa ń kọ wá ní the labour of our heroes past shall never be in vain. Yeah. If they had not laboured, nobody would say that their labour should not be in vain. Torí pé wọ́n ti ṣiṣẹ́ wọ́n ti ní nípa làwọn èèyàn lẹ́ni tó compose orin yẹn ló wá ń rí fáàsì. Àwọn mìíràn máa ń sọ pé àwọn mìíràn gbà pé bóyá tó bá lókìkí àwọn mìíràn ẹ jẹ́ kí n gbé bí eléyìí pé tẹ́nìyàn bá lókìkí ẹlòmíràn máa ń nípa bóyá kó lè lókìkí for popularity bóyá famous or something like that pé kí àwọn èèyàn lè mọ̀ mí kí lágbájá kọ́ lè máa hail mi ó yá bàbá bẹ̀ ìyá bẹ̀ ó yé yín kí ni ẹ lè sọ sí ìyẹn àti pé ṣé ká pè ní ipa tòótọ́ ni àbí ká sọ pé báwo lẹ ṣe lè bá wa gbé gbọ́n ẹlòmíràn máa sọ pé kí wọ́n lè mọ̀ mí ló jẹ́ kí èmi náà fẹ́ nípa nínú ayé èèyàn kí ni báwo ni ẹ ṣe lè bá wa gbé e kún níbẹ̀ yẹn ǹjẹ́ ó jẹ́ ẹ̀kọ́ tí ó tọ́nà. Ok, ẹ ṣe olóòtú. Màá sọ pé nípa ọ̀nà tó bá wù wọ́n tó bá fẹ́ ni ṣáà ni tó bá jẹ́ pé popularity ni wọ́n fẹ́ fi ní. The bottom line is as much as tí ipa tó fẹ́ nìyẹn tó bá ti máa fi ẹ̀rín sí ẹnu àwọn tó máa kópa nínú àwọn ìṣe yẹn ìyẹn ló ṣe kókó. Ìyẹn ló ṣe kókó. Ìyẹn ní èrò ti tèmi o. Tí kò ní pààyàn lẹ́kún. Tí ò ní pààyàn lẹ́kún. Tó bá fẹ́ ṣe tiẹ̀ tó fẹ́ ṣe kó pariwo
kó pe TV station kó pe radio station kó gbé kó fẹ́ nípa láyé àwọn ènìyàn. Ṣé ẹ̀yin rò pé kì í ṣe àṣehàn nìyẹn? Well, unfortunately, and tá bá fẹ́ wò in fairness, àwọn nǹkan míì wà nísìn láyé tálẹ̀ tí wà láyé ọ̀làjú àti ayélujára. Àwọn nǹkan míì wà tó yẹ pé tí àwọn tó ṣe yẹn gan ò bá ṣe tí wọ́n bá ṣe tí wọ́n gbé kámẹ́rà, àwa gan ò ní lè sọ pa wọn pé wọ́n ṣe. Wọ́n ṣe é lóòótọ́ ni. Torí pé kò sí báyìí fẹ́ mọ̀. Bẹ́ẹ̀ni. So ṣùgbọ́n àwọn èèyàn kan wà by their personal principle, nǹkan tọ́wọ́ tí wọ́n bá máa ṣe ọwọ́ sì mú wọn ní mọ̀, ṣùgbọ́n wọ́n ń ṣe, wọ́n dẹ̀ nípa nínú ayé àwọn ènìyàn. So tí ẹni tó bá ń ṣe tiẹ̀ ní ìdákẹ́jẹ́jẹ́ tó sì ń nípa tó nípa rere nínú àwọn ènìyàn tó bá ń ṣe tá bá ń kí, ẹ jẹ́ ká kí ẹni tó bá ń ṣe tiẹ̀ náà láláriwo. Ohun tó ṣe kókó jù ń bẹ̀ ni pé a rí ipa tó ṣe, a rí ipa tó kó, ipa rere dẹ̀ ló jẹ́. Wẹ́dá ó pariwo àbí kò pariwo, ìjọpọ̀ àwọn tó bá jẹ èrè nínú ipa tó kó yẹn wọ́n á sọ ọ́ ní pé lágbájá báyìí nípasẹ̀ lágbájá la ṣe rí nǹkan báyìí ṣe. So nǹkan tí mo rò sí. Bọ́ọ̀n tẹ̀ wá sọ gan-an, wọ́n ní àwọn èèyàn lè mọ̀ rí wa ṣùgbọ́n Elédùmarè ọba òun gan lórí sẹ̀sán. Orí gbogbo ẹ̀. Kì í ṣe pé bóyá ẹ̀san látọ̀dọ̀ èèyàn tí kì í ṣe pé nípa kéèyàn lè rí, òun ló jẹ́ sọ pé ṣe kárí mi yẹn ó jẹ́ nǹkan tí ó wọ́pọ̀ ní ayé òde òní. Tó yẹ pé lòmíràn gan kò ṣe nípasẹ̀ bóyá ó wù láti inú rẹ̀, ṣùgbọ́n ó ṣe nípasẹ̀ pé jẹ́ káwọn èèyàn mọ̀ mí o, kí n lè ní followers, kí n ní ẹlòmíràn wà tẹ́ pé kì í pariwo gẹ́gẹ́ bí ẹ ti sọ lẹ́ẹ̀kan pé ó máa ṣe nǹkan ọwọ́ ọ̀tún, ó máa ṣe nǹkan lọ́wọ́ ọ̀tún, ọwọ́ òsì ò ní mọ̀ ń pa ẹ̀. Ẹ jẹ́ ká wá gbé egún nínú ìdílé àbí nínú ẹbí. Tábáníká sọ nínú ẹbí, báwo ni ènìyàn ṣe lè nípa, àti wípé ǹjẹ́ nínípa gan ṣé inú ẹbí ló ti bẹ̀rẹ̀? Ṣe rí oyè tẹ́ bèrè ó ṣe kókó gan, torí pé kí ni ẹbí ó jẹ́ unit tó wà very very sensitive. Torí pé ẹni ohunkóhun tí a bá ń rí inú àwùjọ, yálà ìwà rere ni o tàbí búburú, before it turns out to become whatever it is in the society, ẹbí, the home is a smaller cluster tó ti máa ń wà formative. So àwa òbí a ní iṣẹ́ tó pọ̀ púpọ̀ láti ṣe lórí títọ́ àwọn ọmọ wa. Ọlọ́run nìkan ló máa bá wa tọ́ wọn, ṣùgbọ́n ìwọ̀nba ìta náà bá lè ṣe nípa ara wa, nípa títọ́ àwọn ọmọ yìí lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Nínú àwọn níbi ilé ẹ̀kọ́ àwọn ọmọ à ń gbọ́ we hear of cases of bullying. Tóbi mi bá gbọ́ pé ọmọ ẹ̀ ló ṣerú ẹ̀ṣẹ̀ yẹn, á bara jẹ́, á bínú sọ́mọ yẹn, á jẹ́ kọ́mọ ẹ̀ pé òun ò kọ́mọ òun bẹ́ẹ̀ ló lọ́mọ òun ti rí bẹ́ẹ̀. Tí òbí mi tó bá fi irú ẹjọ́ bẹ́ẹ̀ sùn òbí mi, á dúró ti ọmọ ẹ̀ lẹ́yìn ni. Tí wọ́n tọ́ dáadáa nílé ìmí,
tí gbogbo wọn bá parapọ̀ tó pàdé ní society tí ó ti di àwùjọ àwọn ọmọ tí wọ́n tọ́ dáadáa, ọkàn á balẹ̀ pé ìwà tó dáa ni wọ́n máa wù. Ṣùgbọ́n tó bá jẹ́ ti ìdàkejì náà, ìwà tí ó tó bójúmu náà ló máa wù. So ipa tí òbí ní láti kó nínú ayé àwọn ọmọ nínú ẹbí kò ṣe kékeré. Ìwà tó o bá lè wù, tí o lè wù kó wà proud of gẹ́gẹ́ bí òbí, má fi kọ́ àwọn ọmọ ẹ̀. Torí pé tó bá ti irú ipa tí wọn náà bá kó gẹ́gẹ́ bí òbí nínú ayé wọn, wọ́n máa it will last longer than you with them. Irú ẹ̀ náà lọ́dẹ̀ máa wù sáwọn ará àta. So it is so important. Some family are so kind that giving is part of what they train their children to have. Compassion, nípa kálójú àánú. Kálójú àánú ó wà lára àwọn nǹkan tí wọ́n máa fi kọ́ ọmọ pé bọ́lọ́run ṣe fẹ́ rèé. Torí pé kí ni Olúwa fẹ́ oníní dúdùn ọlọ́rẹ. So tí a bá ti ní ìṣẹ̀ láti ilé nígbà mìíràn ó máa ń difficult. So ẹbí ó ní ipa tó pọ̀ láti kó nínú ọ̀rọ̀ ipa tá à ń sọ ìtorí pé ipa tí ẹbí yẹn bá kó nínú ayé ọmọ ló máa fẹ́ bọ́mọ ọ̀hún dàgbà. Torí pé kí ni àwọn Yorùbá sọ pé àti kékeré kẹ̀kà rògbò tó bá dàgbà ẹ̀bùn la máa gbà. Nǹkan tí mo rò sí. Ẹ ṣé àlejò wa, ṣùgbọ́n báwo ni bóyá ká sọ pé ẹ mọ̀ inú ìdílé gẹ́gẹ́ bí ẹ ti sọ ni ipa níní ti lè bẹ̀rẹ̀. Ohun tá a bá ṣe nínú ilé wa náà la máa gbé jáde láwùjọ. Báwo ni a ṣe lè kọ́kọ́ ṣe láàrin bàbá sí ọmọ, láàrin ìyá sí ọmọ tàbí láàrin ọkọ síyàwó? Báwo ni ipa wo gangan ni a lè sọ pé bí a ká bẹ̀rẹ̀ láti bíbá yìí o nínú ìdílé? Torí àwọn olólùfẹ́ wa tó ń wò wá, ẹlòmíràn lè máa rò pé ǹjẹ́ mi gan ni, ẹlòmíràn mọ̀ bóyá òun nípa àbóhùn òun nípa, àti pé ẹlòmíràn tún máa rò pé báwo ni mo ṣe lè nípa gan láàrin àwọn ọmọ mi sí ọkọ mi. Ẹ ṣé olóòtú, ṣe rí gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan, gẹ́gẹ́ bí òbí we should learn to live what we teach. Let us learn to live what we teach. Ká má máa kọ́ àwọn ọmọ ní pé ìwà báyìí ni kò wù. Káwa wá máa wí ìwà tó lòdì sí nǹkan tí à ń kọ́ àwọn ọmọ rẹ̀. Ìgbà mìíràn ìwà tá à ń wù sí wọn, it sticks to them better than ọ̀rọ̀ tá à ń sọ sí wọn. Torí wọ́n máa wò wá gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Wọ́n á rí ẹ nígbà tó ranjú mọ́ ẹni tó ń bá sọ̀rọ̀ níta bóyá pariwo mọ́. Wọ́n á rò pé since tí bàbá mi ń ṣe, tí bàbá mi bá ti lè ṣe, ìwà tó dáa ni. Wọ́n á rí bí o ṣe ń bá ìyá wọn sọ̀rọ̀, bó ṣe ń fọ́ etí ìyá wọn, bó ṣe ń ju blow sí, wọ́n á máa rí. Ipa kan náà ni àwọn ọmọkùnrin á máa wò pé ṣèbí bí bàbá wa ṣe ń ṣe nìyẹn, bó ṣe yẹ kó rí náà nìyẹn. Ipa kan náà ni. Ó ṣe é ṣe kó ẹ pé tọmọ yẹn náà bá dàgbà sí ìsọ ẹgbẹ́ nǹkan tí bàbá yìí ṣe ni tóun fúnra rẹ̀ ò bá ní èrò, tí ò bá tún èrò á rí pé bí bàbá ṣe ń ṣe nìyẹn. Ọmọbìnrin náà máa rí pé ṣé èmi bí bàbá òun ṣe náà yá òun nìyẹn, ṣé nǹkan tóun náà fẹ́ kí ọkọ máa ṣe fóun lélẹ̀. Á rí pé ọmọbìnrin á sọ pé òun ò ní kankan ṣe pẹ̀lú ìgbéyàwó.
ṣe máa pé ipa kan nìyẹn. So lifestyle àwọn òbí yẹn ó ti inform àwọn decisions kan nínú ayé àwọn ọmọ yẹn already. So ṣe rí pé ìgbà míì gan ipa gan kò it does not necessarily have to be that you are acting it. The unconscious ways that we live our life ó máa ń ní àwọn pa. So nínú ẹbí a ní láti, in fact like I said before, ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn. Ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn, we must be very 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 careful about the way we live, the way we speak. Nǹkan tá a bá dẹ̀ ń kọ́ àwọn ọmọ káwa náà gẹ́gẹ́ bí òbí káwa náà máa ṣe ká máa fi ṣe wa wò. Torí pé ipa tó bá ní ipa tí ìwà àti ìṣesí wa bá nínú ayé wọn ó ṣeé ṣe kó bá wọn dàgbà. Torí pé èèyàn wúlò, ṣé ká sọ wípé nípa ohun tó ní la fi lè sọ pé ẹni wúlò, àbí ká sọ wípé nípa ohun tó ń fúnyàn la fi lè sọ pé ó wúlò? Ẹ ṣe olóòtú. Tá bá sọ pé èèyàn wà valuable, kì í ṣe torí nǹkan tó ní. Torí ó lè ní kí kó má tiẹ̀ wúlò fún gbogbo àwọn tó wà láyìíká ẹ̀. Ó lè ní kó má ṣe iyebíye sí àwọn tó jọ wà ní environment ní agbègbè yẹn. So value tí àwọn èèyàn máa gbélé lórí ní lórí ipa tó ń kó. Ẹ̀fà ajákàwò láti bí a lè wo èèyàn tó jẹ́ pé bóyá ẹni tá máa pè ní ọlọ́lá àti ẹlòmíì tí ò ní ọlá tó dẹ̀ máa jẹ́ pé ẹni tó lọ́lá ẹni tí ò lọ́lá tó yẹn ló wà valuable jù. Ṣó ti yé yín wà? Bẹ́ẹ̀ni. So èmi rí ipa gẹ́gẹ́ bí nǹkan tó máa ń jẹ́ ká mọ bí èèyàn ṣe ṣe iyebíye sí. Kódà èèyàn nìkan kọ́, ẹ jẹ́ ká wo òjò. Bóyá yẹ pé Ọlọ́run ló dá òjò, tí òjò bá rọ̀ gbogbo a máa sá káàkiri pé kójò má pa wá, ṣùgbọ́n inú àgbẹ̀ á máa dùn. Inú àgbẹ̀ á máa dùn pé gbogbo nǹkan tí wọ́n ti gbìn sóko òjò yẹn á lè rọ̀lé lórí, iṣu á ta, àgbàdo á jáde. Kọ́lá má jẹ́ kí ló ẹ̀ ṣẹlẹ̀ kójò má wá rọ̀ fún odidi ọdún kan. Ṣe máa pé ọmọlá ni gbogbo aráàlú yẹn ló máa jẹ̀yà ẹ̀. Torí pé kí ni àwọn nǹkan oko á jìyẹ ẹ̀. Àwọn nǹkan oko á jìyẹ ọ̀gbẹ́lẹ̀ máa wà. So tẹ́ bá wo value yẹn, tẹ́ bá máa fẹ́ quantify the value, there's no way you will quantify a person's value without looking at his impact. Kò sí bẹ́ẹ̀ máa wo value ẹ̀ tí ẹ̀ ní wo impact, ẹ̀ ní wo ipa tó ń kó. So tẹ́ bá fẹ́ wo ipa tí ènìyàn ń kó, tẹ́ bá fẹ́ wo bẹ́ẹ̀nìyàn ṣe wà valuable sí káwo ipa, ẹ ní láti wo ipa tó ń kó. So ó túmọ̀ sí pé kì í ṣe pé nípa wa bóyá mo ní nǹkan àbí. Èèyàn lè ní kó má fi nǹkan ní ẹ̀yẹn kópa ní nǹkan kan. So níwọ̀nba ìgbà tí ó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ kò wúlò fún yẹn náà, ó kàn wá bẹ́ẹ̀ ni. So but tó bá nípa lára àwọn èèyàn, tó nípa lára agbègbè, tó nípa níwájú àwọn níbi tí ó tó wà, value yẹn
nǹkan táwọn èèyàn máa fi measure value ẹ̀ ní how valuable that thing is to them. So ó lọ papọ̀ ni. No wonder olórin kan sọ pé a life of no impact is a life of no value, which I agree with completely. Ẹ ṣé àlejò wa òun náà lè ti gbọ́ yẹ ọ̀ wọ́n ní ìpaníní àbí ká sọ wípé kéèyàn tó lè wà valuable ẹ jẹ́ kí n sọ lédè òyìnbó ó dá lórí ipa tẹ́nìyàn kó ó dá lórí ipa tẹ́nìyàn kó nínú ayé ènìyàn kan tàbí méjì sí mẹ́ta kì í ṣe nípa ohun tí o ní wọ́n ní olówó lè ní ó lè ní owó gẹ́gẹ́ mọ̀ nípa nínú ayé èèyàn àrí dáadáa bẹ́ẹ̀ sì ni ẹlòmíràn náà ní kò ní ó kù díẹ̀ káàtó fún ẹlòmíràn gan ó kù díẹ̀ káàtó fún a máa dúró lórí pé mi ní náà ní kò dẹ̀ sí ní tún ṣe lórí kékeré tó níyẹn àwọn máa wò pé tó bá ní jù bẹ́ẹ̀ lọ ń kọ́ àwọn ọ̀tí tí bá ní kó pọ̀ ní o ọ̀tí tí bá nílé tó ṣe kíní kan tí bá ṣe bẹ́ẹ̀ ló tó lè di pé mo nípa nínú ayé ènìyàn mo jẹ́ kó rí bẹ́ẹ̀ yàrá lé nínú pé kò sí wa àbí nínú kékeré ta níyẹn náà ẹ jẹ́ ká náà ká nípa nínú ayé ẹ̀dá ẹ jẹ́ ká nípa nínú ayé èèyàn kan tàbí méjì ẹ̀yin olólùfẹ́ ìyàwó sí mo kí yín kábọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí àlejò wa ní bínú sí wa náà ni ẹ̀dùn bínú sí wa náà ni lónìí bó tilẹ̀ jẹ́ pé ẹ gbà wá pé iléeṣẹ́ wa yìí ó sì mọ̀ dáa ju báyìí lọ a sì mọ̀ ní àwọn oníbọ̀wọ́ tí ó pọ̀ ju báyìí lọ lónìí a kò ní pé ká mú ẹ̀bùn kékeré kan náà la mú wa fún yín lórí kànnì lénìí wípé kẹjọ kẹ bá wa fi ìfẹ́ kẹ bá wa fi gbà a sì máa pọ̀ ju eléyìí lọ bó bá ṣe rí kẹ bá wa fi ìfẹ́ gbà lórí kànnì lónìí. ẹ ṣe olóòtú inú mi dùn láti darapọ̀ mọ́ yín níbí lónìí bó tilẹ̀ kó ti pẹ́ tẹ́ tí ń pè mí ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwa ń bí àti wá lónìí àwọn aráalé náà a fẹ́ fi àsìkò yìí a fẹ́ fi bẹ̀yìn pé kẹjọ kẹ bá wa dòwòpọ̀ pẹ̀lú ohun tí mo là kọjá with Ọmọlójú Mary Ọmọlójú Ọmọlójú Media TV ẹ wá bá wa dòwòpọ̀ níbí ẹ wá bá wa yẹ́ wọn sí ẹ jẹ́ kí wọ́n náà yín àṣẹ àlejò wọn so that kí nǹkan tí wọ́n rárá ń ṣe díẹ̀díẹ̀ yìí kọ́lọ́run lè bá wa fi ipa tí èmi àti ẹ̀yin máa bá wọn fi kún a lè bá wọn sọ di ńlá so that tó bá ti dín ńlá tó ju báyìí lọ gbogbo àwa náà lè sọ pé àwa náà nípa kékeré tako nínú ẹ̀ bàbá dẹ̀ yìí ń ṣe bẹ́ẹ̀ náà iṣẹ́ títí wa náà a máa tẹ̀síwájú so lórúkọ èmi àti ìdílé mi mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé. ẹ̀yin lè ṣe gan lọ́pọ̀lọpọ̀ àbí kí n sọ pé ẹ ṣe jù ẹ̀yin tẹ́ fún wa lé tẹ́ wá sórí ìkànnì lónìí nítorí pé bẹ́ẹ̀ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan lóòótọ́ ni wọ́n sọ pé ó ti pẹ́ tí a ti fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn pé ẹ wá sórí ìkànnì mi lónìí o ẹ wá ṣùgbọ́n wọ́n ní àǹfààní láti lè wá lónìí náà ló jẹ́ kí wọ́n wá inú wa dùn pé a pè wọ́n wá inú wa dùn ẹ ṣé gan ni o ire láwọn bára wa ṣe lọ́la Elédùmarè àwọn bára wa sọkún.